wọ̀ láàrin ẹbí Bùnmi Akínàánú omijé ojú mi àtàwọn akọrin ẹ̀mí lórí ètò ìsìnkú rẹ̀ rèé o. Jídé Kòsọ́kọ́ jẹ́ kíkéde gẹ́gẹ́ bí ọlọ́jà tí wọ́n yàn láàrin aáwọ̀ yanpanyanrin lórí ọ̀rọ̀ oyè náà. Orí ló yọ mí o, ìtọ̀ ara mi ni mò ń mu fún odidi ọjọ́ 8 nínú igbó lẹ́yìn tí mo sá máwọn ajínigbé lọ́wọ́. Àwọn agbésùnmọ̀mí Boko Haram ṣèkọlù sí àwọn ẹ̀ṣọ́ iléeṣẹ́ ológun ní Borno, ṣekú pa ọ̀gá sọ́jà Lieutenant Colonel tó ṣẹ̀ṣẹ̀ dépò àti àwọn ọmọ ogun 6. Ilé ẹjọ́ mú oṣù kẹfà gẹ́gẹ́ bí gbèdéke ọjọ́ láti parí ìgbẹ́jọ́ Emefiele. Ààrẹ Tinubu kò bá awẹ́wà lọ sílẹ̀ Turkey o. Àdéhùn oníkókó 9 ló tọwọ́ bọ̀wé rẹ̀ pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè náà. Iléeṣẹ́ ọlọ́pàá fi gbòòrò òfin gbé arákùnrin kan fẹ̀sùn ṣíṣèkọlù sí ìyá rẹ̀ nípínlẹ̀ Kano. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ohun tó fa aáwọ̀ láàrin ẹbí Bùnmi Akínàánú omijé ojú mi àtàwọn akọrin ẹ̀mí lórí ètò ìsìnkú rẹ̀ rèé o. Ní ọjọ́ tí gbajúmọ̀ akọrin ẹ̀mí Bùnmi Akínàánú tí ọ̀pọ̀ mọ̀ sí omijé ojú mi mí èémí ìkẹyìn tí ìròyìn ikú rẹ̀ sì jáde da omi tútù sí ọkàn àwọn olólùfẹ́ rẹ̀ káàkiri àgbáyé. Ìrètí ọ̀pọ̀ ni pé ipa kékeré kọ́ ni àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jẹ́ akọrin ẹ̀mí yóò kó nínú ètò ìsìnkú rẹ̀. Ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ èyí ń lọ bẹ́ẹ̀, àmọ́ ṣá ọ̀fọ̀n tọ̀sí gbẹ̀gìrì ní ọ̀rọ̀ láàrin ẹbí olóògbé náà àtàwọn akọrin ẹ̀mí ní kálukú bá kó ẹ̀kọ́ rẹ̀ dání. Àwọn akẹgbẹ́ omijé ojú mi tó ti kọ́kọ́ kéde ètò ìsìnkú rẹ̀ pé yóò wáyé láàrin 20 oṣù kìíní kí àwọn ẹbí olóògbé náà tó ní a kì í kéré nídìí nǹkan ẹni tí wọ́n sì yí padà nígbà náà. Tẹ́ ò bá gbàgbé, olórin ẹ̀mí mìíràn Aláyọ̀ Melody Singer ló kọ́kọ́ kéde ìlànà ètò ìsìnkú náà pé yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ ìṣẹ́gun Tuesday 20 oṣù kìíní ọdún 2026 yìí. Kò pẹ́ sígbà náà ni ẹnìkan tó pe ara rẹ̀ ní Lánre Alèwílèṣe tóun náà jẹ́ akẹgbẹ́ omijé ojú mi tún kéde pé ẹbí olóògbé ti fagilé ìkéde ìṣáájú fún ìdí kan tàbí ìkejì. Níbi ètò ìsìnkú tí ẹbí Akínàánú gbé kalẹ̀, níbẹ̀ ni ọkùnrin kan Erétàn Olúṣọlá Olúfẹ́mi tí ìyàwó rẹ̀ jẹ́ ọmọ ìyá àti bàbá kan náà pẹ̀lú olóògbé omijé ojú mi ti ṣàlàyé lórúkọ ẹbí náà pé èmi gẹ́gẹ́ bí àna sí sìstá Bùnmi Akínàánú ní ìyàwó òun ni wọ́n bí tẹ̀lé. Lóòótọ́ ni ẹbí yí ọjọ́ ìsìnkú padà. Sìstá Bùnmi kú lọ́jọ́ ìṣẹ́gun Tuesday nígbà tí yóò fi di ọjọ́bọ̀ Thursday ní a rí ìwé ìpè nípa bí wọ́n ṣe fẹ́ sin òkú rẹ̀. Ó ní ńṣe lòun pe ìyàwó òun lórí ẹ̀, ó lóun kò mọ̀ nípa ẹ̀. Ìgbà tí òun pe ẹ̀gbọ́n sìstá Bùnmi tó jẹ́ àna àgbà fún òun, ìyẹn ọ̀gbẹ́ni Wálé Akínàánú, wọ́n sọ fún òun pé lóòótọ́ làwọn wà níbi tí wọ́n ti mú ọjọ́ ìsìnkú àkọ́kọ́, àwọn sì gbà bẹ́ẹ̀ nítorí ipò táwọn wà nígbà náà. Àwọn kò tiẹ̀ mọ̀ nǹkan kan nítorí àbúrò ní olóògbé jẹ́ sáwọn, gbogbo ẹ̀ sì ti dàrú mọ́ àwọn lójú. Ó ní òun lòun sọ fún ẹ̀gbọ́n olóògbé pé kò yẹ kó rí bẹ́ẹ̀. Àwọn ní láti gbọ́ láti ọ̀dọ̀ àwọn ẹbí olóògbé náà ṣáájú ìkéde yòówù tí àwọn èèyàn kan ṣe. Èyí ló mú Wálé Akínàánú sọ fún àwọn akẹgbẹ́ omijé ojú mi láti ṣe sùúrù náà kí wọ́n má tíì jẹ́ kí ètò ìsìnkú náà wáyé. Nígbà tó sọ fún wọn, níṣe ni wọ́n bínú. Wọ́n ní àwọn ti ra pósí, àwọn ti ṣe aṣọ funfun táwọn èèyàn yóò wọ̀, ìyẹn vest. Àwọn sì ti sanwó síbi tí ètò ìsìnkú náà yóò ti wáyé. Báyìí ni mo ní kí wọ́n fún mi ní nọ́mbà aṣojú ètò náà. Mo sì fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí i pé kó jọ̀ọ́ kí wọ́n fún àwọn ẹbí láàyè láti mú ọjọ́. Àmọ́ ní báyìí gbogbo wọn ni wọ́n dàgbọ́nlá sí ọjọ́ tí ẹbí mú. Ńṣe ni wọ́n sọ pé àwọn kò fẹ́ dá sí ọ̀rọ̀ òkú yẹn mọ́. Ó fi kún pé àwọn tún pe bàbá kan láti bá wọn sọ̀rọ̀. Níṣe ni wọ́n sọ fún bàbá náà pé tó bá jẹ́ ọ̀rọ̀ olóògbé Bùnmi, àwọn kò ní nǹkan kan láti sọ lórí ẹ̀. Èèyàn 6 nínú ẹbí ló padà ṣètò ìsìnkú náà bí èyí tí òun náà wà nínú rẹ̀. Ó ní àwọn tuwó jọ làwọn fi ń ṣètò náà bó ṣe ń wáyé. Àwọn ẹbí olóògbé kúnlẹ̀ lásìkò tí pásítọ̀ ń gba àdúrà fún wọn. Bákan náà ló ní mọ̀lẹ́bí Akínàánú kò bá ẹnìkankan jà. Bí wọ́n bá ní ẹ̀rí ibi tí ẹbí ti sọ̀rọ̀ ìbínú kí wọ́n mú jáde. Ó ní kí wọ́n sún ètò síwájú làwọn wí. Ìyàlẹ́nu ló jẹ́ pé níṣe ni wọ́n ní àwọn kò ṣe mọ́ rárá. Bí ẹnikẹ́ni bá wá tẹ̀síwájú láti máa ba orúkọ ẹbí Akínàánú jẹ́, Olúfẹ́mi Erétàn sọ pé òfin tó de sísọ ohun tí kò rí bẹ́ẹ̀ lórí ayélujára wà
ní Nàìjíríà. Ó ní òun yóò fúnra òun pé irú ẹni bẹ́ẹ̀ lẹ́jọ́, yóò sì dé kóòtù ṣàlàyé ara rẹ̀, adájọ́ yóò bá àwọn dá. Lára àwọn olórin ẹ̀mí tó ṣẹ̀ṣẹ̀ ń gòkè àgbà tó wà níbi ètò náà ni Jòjòló Jésù àti Oníṣẹ́ Àrà. Nínú ọ̀rọ̀ tiẹ̀ lásìkò tí akọ̀ròyìn BBC News Yorùbá ń bá sọ̀rọ̀, Aláyọ̀ Singer ṣàlàyé pé kò tí ì yá tí òun yóò sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. Ó ní lọ́wọ́ báyìí orílẹ̀-èdè UK ni òun wà, òun ò sí ní Nàìjíríà. Ìyẹn jẹ́ ìdí àkọ́kọ́ tí òun ò fi wá síbi ètò náà. Ìkejì ni pé àsìkò ọ̀rọ̀ kò tí ì tó báyìí. Ohun tó ṣe pàtàkì ni pé ká jẹ́ kí ẹni tó kú sinmi. Ó ní ọmọdé ló kú, àwọn ọmọ rẹ̀ náà kò sì tí ì dàgbà. Ó ní òun kò fẹ́ sọ púpọ̀ lọ́rọ̀ lórí ọ̀rọ̀ náà, àmọ́ àsìkò ọ̀rọ̀ ń bọ̀ kò tí ì tó. Nípa pé òun ló kọ́kọ́ kéde ètò ìsìnkú àkọ́kọ́ tí ọ̀rọ̀ náà sì padà wá rí báyìí, Aláyọ̀ sọ pé òun kì í ṣe ọmọ ẹgbẹ́ Goma, òun kàn darapọ̀ mọ́ ìkéde àkọ́kọ́ náà gẹ́gẹ́ bí òun ṣe ń bá gbogbo wọn ṣe ni, òun kì í ṣe ọmọ ẹgbẹ́ kankan. Ó ní ẹni tó bá mọ nǹkan kì í tú ká, òun ń ṣe tòun láti rí àánú Olúwa ni, kì í ṣe láti gba ire lọ́wọ́ ẹnikẹ́ni. Ó ní ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà ohun tó ṣẹlẹ̀ yìí kò tí ì tó nǹkan tóun yóò sọ̀rọ̀ sí lásìkò yìí, nítorí bóun bá sọ̀rọ̀ ohun tí ayé yóò máa gbé káàkiri nìyẹn. Aláyọ̀ ní òun kò fẹ́ sọ ohun tí yóò dá wàhálà sílẹ̀ nínú ẹbí tàbí níbikíbi. Ó dáa láti dákẹ́ sí ohun tí ẹbí bá sọ lásìkò yìí ju kí òun sọ̀rọ̀ tí yóò tún dá ariwo sílẹ̀ lọ. Jídé Kòsọ́kọ́ jẹ́ kíkéde gẹ́gẹ́ bí ọlọ́jà tí wọ́n yàn láàrin aáwọ̀ yanpanyanrin lórí ọ̀rọ̀ oyè náà. Ìdílé oyè ọba Kòsọ́kọ́ ti kéde gbajúmọ̀ àgbà òṣèré ni Jídé Kòsọ́kọ́ gẹ́gẹ́ bí ọlọ́jà ìlú Èkó tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn. Ipò oyè náà ló ti ṣòfò lẹ́yìn ikú olóyè Adébọ́lá Ìgè lọ́jọ́ 23 oṣù kejìlá ọdún 2017. Kòsọ́kọ́ ẹni ọdún 42 ló jẹ́ sísàfihàn kíkéde lọ́jọ́ àìkú Sunday ní ààfin ọba Kòsọ́kọ́ ní Eréko, erékùṣù Èkó, níbi tí ọmọ ìdílé oyè àti àwọn alátìlẹyìn pẹ̀lú ti péjọ fún ìkéde náà. Ìkéde náà ló jẹ́ gbígbé jáde síta nípasẹ̀ olórí ẹbí ìdílé oyè ọba Kòsọ́kọ́, abilékọ Mutiat Ali Balógun. Ní pípa àṣẹ àti iṣẹ́ òfin mọ́, Ali Balógun gbé ọwọ́ Kòsọ́kọ́ sókè níwájú àwọn èèyàn tí wọ́n ti ṣe àwọn ètùtù àṣà àti àdúrà tó yẹ fún. Ètò náà ló jẹ́ gbígbárùkùtì nípasẹ̀ igbákejì olórí ẹbí Oyíndàmọ́lá Ayépọ̀lá, ẹni tóun náà jẹ́ olórí ìdílé oyè Mẹ̀ṣímù. Ìkéde náà wáyé láàrin aáwọ̀ gbọ́nmi sí omi òtó tó ń wáyé lórí ta ní ipò oyè náà ó jà mọ́ lọ́wọ́ nínú ìdílé oyè ọba Kòsọ́kọ́. Ẹ̀ka ìdílé oyè míì, ìdílé Akínsànyà Ọlọ́jọ́ ti ní kí gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú buwọ́lu ìyànsípò Abíọ́lá Ọlọ́jọ́ Kòsọ́kọ́ gẹ́gẹ́ bí ọlọ́jà tìlú Èkó. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, oṣù kejìlá ọdún 2025 ní ìdílé oyè Akínsànyà Ọlọ́jọ́ sọ wípé Abíọ́lá Ọlọ́jọ́ Kòsọ́kọ́ ní àwọn yàn gẹ́gẹ́ bí ọlọ́jà lọ́jọ́ kejìlá oṣù kejìlá ọdún 2020, ṣùgbọ́n tí wọn kò ṣe ìwúyè rẹ̀ fún ó lé ní ọdún 4. Ìrawọ́ ẹ̀bẹ̀ ọ̀hún ló jẹ́ fífi ṣọwọ́ nínú lẹ́tà kan sí gómìnà àti pínpín àwọn ẹ̀dá rẹ̀ sí ọ̀pọ̀ àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ tó fi mọ́ akọ̀wé sí ìjọba ìpínlẹ̀, olórí ẹ̀ka ètò ìdájọ́ àti kọmíṣánná fètò ìdájọ́, kọmíṣánná fún ìjọba ìbílẹ̀ àti ọ̀rọ̀ oyè jíjẹ, alága ìjọba ìbílẹ̀ Erékùṣù Èkó àti olórí ìgbìmọ̀ ìdílé oyè Kòsọ́kọ́. Akọ̀wé àgbà ìdílé oyè Akínsànyà Ọlọ́jọ́ Kòsọ́kọ́ Theophilus Ọlọ́jọ́ Kòsọ́kọ́ tẹnumọ́ ìdúróṣinṣin ìdílé lórí ọ̀rọ̀ náà. Ó fi kún pé lẹ́tà míì tó ní déètì ọjọ́ 28 oṣù kọkànlá ọdún 2025 tún jẹ́ fífi ṣọwọ́ lẹ́ẹ̀kan sí láti béèrè fún ìgbésẹ̀ ìdásí ìjọba ní kànmọ́nkóbó. Ó sọ pé lẹ́yìn ikú olóyè Ìgè, ìgbìmọ̀ ẹlẹ́ni 16 ló jẹ́ gbígbé dìde láti ṣàgbéyẹ̀wò ètò ìfinijoyè náà. Gẹ́gẹ́ bó ṣe wí, lẹ́yìn ọ̀rẹ̀yìn ní ìdílé oyè ọba Kòsọ́kọ́ ní kí ìdílé oyè Akínsànyà Ọlọ́jọ́ fa ọmọ oyè kan kalẹ̀ níbàámu pẹ̀lú àṣà, ìṣe àti òfin ọ̀rọ̀ oyè jíjẹ. Ọlọ́jọ́ Kòsọ́kọ́ sọ wípé àwọn ètò ìdánrawò àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò lọ́nà àṣà àti ìṣe ló wáyé ní ààfin Kòsọ́kọ́ lọ́jọ́ 7 oṣù kẹwàá ọdún 2020. Àwọn olùdùpò náà ni Abíọ́lá Ọlọ́jọ́ Kòsọ́kọ́, olóògbé Ṣọlá Ọlọ́jọ́ Kòsọ́kọ́, Isa Arẹ́gbẹ́ṣọlá àti Abíọ́lá Arómàṣodù ti ìdílé oyè Ọ̀dúnsí. Ó fi kún pé àwọn afọbajẹ ló padà kéde Abíọ́lá Ọlọ́jọ́ Kòsọ́kọ́ gẹ́gẹ́ bí ọlọ́jà tí wọ́n yàn lọ́jọ́ 12 oṣù kejìlá ọdún 2020 níbàámu pẹ̀lú òfin tó
rọ̀ mọ́ ọ̀rọ̀ ọba àti oyè jíjẹ nípínlẹ̀ Èkó àti àkọsílẹ̀ tọdún 1983 Registered Declaration. Wàyí o, Jídé Kòsọ́kọ́ ni yóò jẹ́ fífi sórí ipò náà lọ́nà àṣà tí ọba ìlú Èkó Ọba Rilwanu Akiolu yóò sì já ewé oyè lé Jídé Kòsọ́kọ́ lórí lọ́nà àṣà àti ìṣe àti bí wọ́n ṣe máa ń ṣe láti ìgbà ìwáṣẹ̀. Orí ló yọ mí o, ìtọ̀ ara mi ni mo mu fún odidi ọjọ́ 9 nínú igbó lẹ́yìn tí mo sá máwọn ajínigbé lọ́wọ́. Ọ̀kan lára àwọn èèyàn 11 tó sá mọ́ àwọn ajínigbé lọ́wọ́ nílùú Ìsàpá nípínlẹ̀ Kwara, Gbémisọ́lá sọ ohun tójú rẹ̀ rí nínú igbó. Ó ní pé ìtọ̀ ara òun lòun mu gẹ́gẹ́ bí omi fún ọjọ́ 9 nínú igbó lẹ́yìn tóun mórí bọ́ lọ́wọ́ àwọn ajínigbé. Arábìnrin ọ̀hún tí àwọn aráàlú rẹ̀ mọ̀ sí Ìyá Bẹ́sikẹ́ ní àwọn ajínigbé jí gbé papọ̀ mọ́ àwọn 10 míì ní ìlú Ìsàpá lóṣù kọkànlá ọdún tó kọjá. Nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀, Ìyá Bẹ́sikẹ́ sọ pé kò sí oúnjẹ tàbí omi nínú igbó tóun wà lẹ́yìn tí orí kó òun yọ lọ́wọ́ àwọn ajínigbé. Gbémisọ́lá sọ pé yàtọ̀ sí àwọn 11 tí wọ́n jọ kó nínú ìlú kan náà, àwọn èèyàn pọ̀ tí wọ́n kó àwọn papọ̀ mọ́. Arábìnrin náà ní gbogbo ìgbà ni àwọn ajínigbé ọ̀hún máa ń jáde bí ẹni tó ń ṣọdẹ lọ láti lọ jí àwọn èèyàn gbé wá sí ibùba tí wọ́n fi àwọn sí. Omi ìgò kan ni àwọn 10 ń pín mu lójoojúmọ́. Arábìnrin Gbémisọ́lá ní àwọn ajínigbé ọ̀hún máa ń jẹ oúnjẹ tó dára ní tiwọn, ṣùgbọ́n oúnjẹ tí kò ní iyọ̀ tàbí epo ni wọ́n ń gbé fún àwọn láti jẹ. Bẹ́ẹ̀ sì ni omi ìgò kan ni àwọn 8 sí 10 máa ń pín mu lọ́jọ́ kan. Ìgbà tí àwọn bá sì béèrè omi lọ́wọ́ wọn, wọ́n á dáhùn pé àwọn ò rówó ra omi nígbà tí àwọn èèyàn wọn kọ̀ láti san owó tí àwọn ń béèrè fún. Ìyá Bẹ́sikẹ́ ní ìyà náà pọ̀ tó bẹ́ẹ̀ tí gbogbo àwọn fi pinnu láti sá àsálà fún ẹ̀mí ara wọn. Gbémisọ́lá ní àwọn tó gbọ́ èdè Haúsá nínú àwọn ti kọ́kọ́ gbọ́ tí àwọn ajínigbé náà ń sọ wípé yálà báwọn èèyàn wọn bá san owó tàbí wọn ò sanwó, pípa làwọn ó pa wọn. Ó ní èyí ló mú ọ̀kan nínú àwọn wípé ó sàn káwọn kú bí akọni níbi tí àwọn ti ń sàsálà fún ẹ̀mí àwọn ju kí àwọn kú bí ojo sí ibùba àwọn ajínigbé lọ. Gbémisọ́lá sọ pé ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn gbà sá lọ kí wọ́n má bàa rí àwọn mú padà. Àwọn gbéra ní nǹkan bíi aago 11 alẹ́, àwọn sì ń dárìn nínú igbó kìjikìji títí di àárọ̀ ọjọ́ kejì, ṣùgbọ́n òun ò kan ìlú kankan. Ìyá Bẹ́sikẹ́ ní òun ò mọ̀ pé bẹ́ẹ̀ ni ìtọ́sẹ̀ máa ń korò lẹ́nu tó. Arábìnrin Gbémisọ́lá ní ìgbà tí òun gbẹ́ngbẹ́ òun ní òun rí ike ọtí ẹlẹ́rìndòdò kan, inú rẹ̀ ni òun tọ̀ sí tí òun sì mu. Bí òun ṣe ṣe nìyẹn fún ọjọ́ 9 gbáko, òun ò mọ̀ pé bẹ́ẹ̀ ni ìtọ́sẹ̀ máa ń korò tó lẹ́nu. Arábìnrin Gbémisọ́lá sọ pé agara dá òun nígbà tí òun dé àárín kan tí òun ò sì lè tẹ̀síwájú mọ́. Àmọ́ ó ní ọkùnrin Haúsá kan tó kọjá ló fún òun ní kùnnú àti omi tóun mu. Ó ní bóun ṣe mu tán ni inú rírun gbé òun nítorí inú òun kò fẹ́ gba nǹkan kan mọ́ lásìkò náà. Gbémisọ́lá ní nígbà tí ojú òun wálẹ̀ lòun tẹ̀síwájú pẹ̀lú ìrìn àjò òun. Arábìnrin náà ní òun sá padà já sínú ìlú kan tí wọ́n sì ń sọ èdè Haúsá àti Yorùbá. Ó ní ibẹ̀ ni wọ́n ti gba òun sí ilé, wọ́n bá òun jó ara òun pẹ̀lú omi gbígbóná, wọ́n sì fún òun lóúnjẹ àti aṣọ. Orúkọ ìlú náà ni Langta ní ìjọba ìbílẹ̀ Patigi. Ìlú náà ni òun ti ráyè pé ilé. Ní àsìkò tí BBC News Yorùbá ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú arábìnrin ọ̀hún ní ọjọ́ 17 oṣù kìíní kó tó darapọ̀ mọ́ àwọn ẹbí rẹ̀ ní ìlú Ìsàpá, ṣe ni wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé wá sí ìlú Ìlọrin láti Patigi. Ìwádìí fi hàn pé òun nìkan ló kù tí wọ́n ń retí nínú àwọn 11 tó sá kúrò ní àkàtà àwọn ajínigbé náà. Àwọn agbésùnmọ̀mí Boko Haram ṣèkọlù sí àwọn ẹ̀ṣọ́ iléeṣẹ́ ológun ní Borno, ṣekú pa ọ̀gá sọ́jà Lieutenant Colonel tó ṣẹ̀ṣẹ̀ dépò àti àwọn ọmọ ogun 6. Ó mà ṣe o, àwọn òṣìṣẹ́ ológun 7 tó fi mọ́ ọ̀gá sọ́jà Lieutenant Colonel tó ṣẹ̀ṣẹ̀ dépò ló ti ṣe bẹ́ẹ̀ jẹ́ ṣíṣekú pa lẹ́yìn ìkọlù tí àwọn agbésùnmọ̀mí Boko Haram ṣe sí wọn nípínlẹ̀ Borno. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, Lieutenant Colonel Muhammed ló ń léwájú ikọ̀ àwọn ológun láti Maiduguri lọ sí Damasaki níjọba ìbílẹ̀ Moba nípínlẹ̀ Borno lásìkò tí wọ́n ṣe kòǹgẹ́ ìkọlù àwọn agbésùnmọ̀mí lọ́jọ́ Ajé Monday ọjọ́ 26 oṣù kìíní ọdún 2026. Àwọn òṣìṣẹ́ ológun kan tó sọ wípé àwọn agbésùnmọ̀mí lo àwọn ohun èlò ìbúgbàmù àti àwọn ohun ìjagun ìbọn. Yàtọ̀ sí àwọn òkú tí wọ́n ṣàwárí, ọ̀pọ̀ àwọn ọmọ ogun ló ṣe bẹ́ẹ̀ farapa yánnayànna nígbà tí àìmọye òṣìṣẹ́ ológun náà tún dàwátì
bákan náà. Ìtanilólobó kan ló dé sétìgbọ́ iléeṣẹ́ ológun pé àwọn agbésùnmọ̀mí tún ti ń ṣọṣẹ́ láabi wọn ní agbègbè náà. Èyí ló mú kí ọ̀gá sọ́jà Lieutenant Colonel tó jẹ́ apàṣẹwàá wọn fi darí ikọ̀ lọ fún ìtọpinpin. Ẹ̀wẹ̀, ojú ọ̀nà wọn ni àwọn agbésùnmọ̀mí náà ti dènà dè wọ́n tí wọ́n sì kọlù sí wọn. Òkú àwọn olóògbé ti wà lọ́gbà ilé ìwòsàn 7 Division. Gẹ́gẹ́ bí ohun tí a tún gbọ́, àwọn agbésùnmọ̀mí náà tún jí fóònù ìbánisọ̀rọ̀ ọ̀gá sọ́jà olóògbé náà. Àwọn àgbà òṣìṣẹ́ níléeṣẹ́ ológun padà pè sórí ìlà ìbánisọ̀rọ̀ rẹ̀ tí àwọn agbésùnmọ̀mí Boko Haram ọ̀hún tún gbé aago náà. Àwọn agbésùnmọ̀mí ẹgbẹ́ alákatakítí ẹ̀sìn Boko Haram àti Islamic State West African Province ti ṣekú pa ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n sì ti sọ ọ̀pọ̀ di aláìnílé lórí mọ́ láwọn apá ẹkùn àríwá ìlà oòrùn ilẹ̀ wa. Ilé ẹjọ́ mú oṣù kẹfà gẹ́gẹ́ bí gbèdéke ọjọ́ láti parí ìgbẹ́jọ́ Emefiele. Ilé ẹjọ́ gíga olú ìlú ilẹ̀ wa l'Àbújá ti mú ọjọ́ ìgbẹ́jọ́ 10 tuntun míì láti parí ẹjọ́ gómìnà báńkì àpapọ̀ ilẹ̀ wa CBN tẹ́lẹ̀ rí Godwin Emefiele tó ń jẹ́jọ́ ẹ̀sùn lórí àtúnṣe owó náírà ilẹ̀ wa tí àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu àti sísowó ìlú kúmọkùmọ EFCC fi kàn án. Adájọ́ náà onídàájọ́ Mariam Anene mú ọjọ́ náà lọ́jọ́rú Wednesday lẹ́yìn àdéhùn tó wáyé láàrin agbẹjọ́rò àjọ EFCC Rotimi Oyedepo SAN àti agbẹjọ́rò Emefiele Ọlálékan Òjó SAN. Àwọn déètì ọjọ́ tí adájọ́ mú nìwọ̀nyí: ọjọ́ 3 àti ọjọ́ 10 oṣù kejì, ọjọ́ 1 àti ọjọ́ kejì oṣù kẹrin, ọjọ́ 11, ọjọ́ 12, ọjọ́ 13 àti ọjọ́ 14 oṣù karùn-ún àti ọjọ́ 9 àti ọjọ́ 10 oṣù kẹfà, tí ilé ẹjọ́ sọ wípé ìgbẹ́jọ́ tó bẹ̀rẹ̀ lọ́dún 2024 yóò jẹ́ fífìrìngún. Onídàájọ́ Anene rọ àwọn agbẹjọ́rò igun méjèèjì láti gbọ́ràn kí wọ́n sì tẹ̀lé àwọn ọjọ́ 10 tí wọ́n là kalẹ̀ fún ìgbẹ́jọ́ náà. Ó fi dá wọn lójú pé ilé ẹjọ́ yóò ṣe gbogbo ètò tó yẹ láti gbọ́ ẹjọ́ náà. Níbi ìgbẹ́jọ́ tó wáyé lọ́jọ́rú Wednesday, ẹlẹ́rìí fún àjọ EFCC Emere Chinedu òṣìṣẹ́ àjọ náà jẹ́rìí sí pé iléeṣẹ́ ààrẹ lábẹ́ ààrẹ ilẹ̀ wa tẹ́lẹ̀ rí olóògbé Muhammadu Buhari buwọ́lu àtúnṣe owó náírà ilẹ̀ wa. Chinedu, olórí ìgbìmọ̀ tó ń ṣe ìwádìí Emefiele, sọ wípé wọ́n fi ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìbuwọ́lù náà tó àjọ EFCC létí nínú lẹ́tà kan lẹ́yìn tí àjọ náà ṣe ìwádìí ìsòfin tótó. Ó fi kún pé ẹ̀wẹ̀, ìbuwọ́lù náà dá lórí kí àtúnṣe owó náírà náà jẹ́ títẹ̀ jáde nílẹ̀ wa, tako ẹ̀sùn wípé àwọn owó náírà náà jẹ́ títẹ̀ jáde nílẹ̀ òkèèrè lábẹ́ ìdarí Emefiele. Ẹlẹ́rìí náà tún jẹ́ kó di mímọ̀ pé Emefiele sọ àwọn gbólóhùn 6 tí kò ní ìdájọ́ nígbà tí ó farahàn níwájú ìgbìmọ̀ ìwádìí ní ọjọ́ 16, ọjọ́ 17, ọgbọ̀njọ́, ọjọ́ 21 àti ọjọ́ 1 àti ọjọ́ 2 oṣù kọkànlá ọdún 2023. Nígbà tí wọ́n ń béèrè ìbéèrè lọ́wọ́ rẹ̀, Chinedu kọ̀ láti sọ̀rọ̀ lórí àwọn ọ̀rọ̀ tó tẹnu Emefiele jáde pé alága EFCC tẹ́lẹ̀ rí Abdulrasheed Bawa ló kọ́kọ́ dámọ̀ràn àtúnṣe owó náírà náà fún ààrẹ Buhari. Chinedu sọ pé àjọ EFCC kò ní àṣẹ láti dábàá àyípadà àtúnṣe sí àwọ̀ owó náírà náà. Ó fi kún pé ẹ̀wẹ̀, ìbuwọ́lù náà dá lórí kí àtúnṣe owó náírà náà jẹ́ títẹ̀ jáde nílẹ̀ wa, tako ẹ̀sùn wípé àwọn owó náírà jẹ́ títẹ̀ jáde nílẹ̀ òkèèrè lábẹ́ ìdarí Emefiele. Ẹlẹ́rìí náà tún jẹ́ kó di mímọ̀ pé Emefiele sọ àwọn gbólóhùn 6 tí kò ní ìdájọ́ nígbà tí ó farahàn níwájú ìgbìmọ̀ ìwádìí ní ọjọ́ 16, ọjọ́ 17, ọgbọ̀njọ́, ọjọ́ 21 àti ọjọ́ 1 àti ọjọ́ 2 oṣù kọkànlá ọdún 2023. Nígbà tí wọ́n ń béèrè ìbéèrè lọ́wọ́ Chinedu, ó takò láti sọ̀rọ̀ lórí àwọn ọ̀rọ̀ tó tẹnu Emefiele jáde pé alága EFCC tẹ́lẹ̀ rí Abdulrasheed Bawa ló kọ́kọ́ dámọ̀ràn àtúnṣe owó náírà náà fún ààrẹ Buhari. Chinedu sọ pé àjọ EFCC kò ní àṣẹ láti dábàá àyípadà àtúnṣe sí àwọ̀ owó náírà náà. Ó sì fi kún pé ipa èyíkéyìí tí ìgbìmọ̀ náà bá kó nínú ọ̀rọ̀ náà lè jẹ́ àmọ̀ràn nìkan. Chinedu tún jẹ́rìí sí àwọn fídíò tó ṣàfihàn ìṣòro ìpèníjà tí àwọn ọmọ Nàìjíríà dojúkọ lásìkò àtúnṣe owó náírà náà, èyí tí àjọ EFCC gbé kalẹ̀ wáyé kí wọ́n tó gbé ìgbìmọ̀ ìwádìí náà dìde. Ó sọ pé àwọn fídíò náà ni wọ́n
gbà láti orí ìkànnì ayélujára wọ́n sì fi ránṣẹ́ láti fi hàn pé àwọn ìṣòro ìpèníjà tí àwọn ọmọ Nàìjíríà ń dojúkọ. Ó fi kún pé kò sí òṣìṣẹ́ àti iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n ṣe àwọn fídíò náà tí wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu wò. Emefiele ló ń jẹ́jọ́ ní ilé ẹjọ́ lábẹ́ ẹ̀sùn FCT HC CR 264/2024 tó sì ti rawọ́ ẹ̀bẹ̀ pé òun kò jẹ̀bi àwọn ẹ̀sùn náà. Onídàájọ́ Anene sún ẹjọ́ náà síwájú sí ọjọ́ 3 oṣù kejì fún ìtẹ̀síwájú ìwádìí àwọn ẹlẹ́rìí àjọ EFCC. Ààrẹ Tinubu kò bá awẹ́wà lọ sílẹ̀ Turkey. Àdéhùn oníkókó 9 ló tọwọ́ bọ̀wé rẹ̀ pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè náà tí í ṣe ààrẹ Recep Tayyip Erdogan lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọ̀sẹ̀ yìí. Àwọn àdéhùn yòókù ni àdéhùn lórí òfin tó de ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè, àdéhùn lórí ìdáàbòbò ara ẹni, ìpinnu láti tún ọrọ̀ ajé ṣe àti yíyan ìgbìmọ̀ papọ̀, ìpèsè àwọn nǹkan amáyédẹrùn tó jẹ́ ojúlówó, ìfọwọ́sowọ́pọ̀ lẹ́ka ẹ̀kọ́ gíga, ìfọwọ́sowọ́pọ̀ lẹ́ka ìròyìn àti ìbáraẹnisọ̀rọ̀, ìfọwọ́sowọ́pọ̀ lẹ́ka ẹ̀kọ́, ìfọwọ́sowọ́pọ̀ láàrin ilẹ̀ olómìnira Turkey, iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè pẹ̀lú ìjọba àpapọ̀ Nàìjíríà, iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn obìnrin, ìdàgbàsókè àwùjọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ bí àlàyé ààrẹ ilẹ̀ Turkey Recep Erdogan, ó ní àǹfààní tuntun ní àjọṣepọ̀ ilẹ̀ náà pẹ̀lú Nàìjíríà yóò mú wá, yóò tún mú kí ìdókòwò Turkey gbòòrò sí ní Nàìjíríà. Ó ní àjọṣepọ̀ náà yóò mú bílíọ̀nù $5 $5 billion wá fún ìmúṣẹ lẹ́ka ìdókòwò. Bákan náà ni yóò mú ẹ̀ka ààbò dára sí i. Erdogan ní àtìlẹ́yìn fún Nàìjíríà láti gbógun ti ìgbésùnmọ̀mí pàápàá láwọn apá Sahel. Bákan náà ló ní àjọṣepọ̀ ọ̀hún yóò mú kí èsì rere wá láti ẹ̀ka epo rọ̀bì Nàìjíríà. Ìtẹ̀síwájú yóò bá ẹ̀ka ẹ̀kọ́ pàápàá bó ṣe wí. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn yóò lè dádúró ní abala ìdàgbàsókè tí wọ́n bá yàn. Ààrẹ Tinubu nínú àlàyé rẹ̀ sọ pé Nàìjíríà yóò máa tẹ̀síwájú láti gbé àlàáfíà ga. Bẹ́ẹ̀ ni ilẹ̀ Áfíríkà yóò dúró gírí bó tilẹ̀ jẹ́ pé ìdojúkọ ètò ààbò wà fún un. Nígbà tó ń fèsì lórí ìṣẹ̀lẹ̀ náà tó wáyé nípa bí Tinubu ṣe yọ̀ ṣubú lójú òpó ayélujára Twitter rẹ̀, adarí àjọ tó ń rí sí àmójútó àwọn ọmọ Nàìjíríà nílẹ̀ òkèèrè Honorable Abike Dabiri ní kò sí ẹni tó rí ti ohun tó ṣẹlẹ̀ sí ààrẹ Tinubu rò lórílẹ̀‐èdè Turkey, Nàìjíríà nìkan ni ẹnu ti pọ̀. Ìdáhùn sí ọ̀rọ̀ ọ̀hún láti ọwọ́ ọmọ Nàìjíríà kan lórí ayélujára Twitter tó ní kò sí iléeṣẹ́ amóhùnmáwòrán kankan lórílẹ̀‐èdè Turkey tó gbé ìròyìn kankan nípa pé ààrẹ Tinubu ṣubú nítorí pé kì í ṣe ohun tó múlẹ̀ dandan. Abike Dabiri wá kín ọ̀rọ̀ náà lẹ́yìn pé kódà ọ̀kan lára àwọn òṣìṣẹ́ ìjọba lórílẹ̀‐èdè náà rí ohun táwọn iléeṣẹ́ ìròyìn àti ayélujára ń gbé kiri nípa ìṣẹ̀lẹ̀ náà. Ó ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ohun tí kò mú ọpọlọ dání rárá, tó sì tẹnumọ́ pàtàkì àbẹ̀wò náà fún orílẹ̀‐èdè wọn àti àṣeyọrí àbẹ̀wò ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà sí orílẹ̀‐èdè Turkey. Nínú ìgbìyànjú rẹ̀ láti mú ètò ọrọ̀ ajé, ètò ààbò, ìgbáyégbádùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wáyé fún àwọn ọmọ Nàìjíríà ní ààrẹ Bọ́lá Tinubu ṣe tẹkọ̀ létí lọ sí orílẹ̀-èdè Turkey, èyí tí olú ìlú náà jẹ́ Ankara. Ọjọ́ Ìṣẹ́gun Tuesday ní ìrìn àjò náà hàn sí àwọn èèyàn mìíràn tí kò kọbi ara sí tẹ́lẹ̀. Ohun tó sì fà á ni bí ààrẹ Tinubu ṣe yọ̀ tó sì ṣubú láàrin àwọn èèyàn ní ìlú náà. Èyí ni ọ̀pọ̀ èèyàn rí lórí ayélujára tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa rẹ̀. Báwọn kan ṣe ń sọ pé àgbà ló ń da ààrẹ Nàìjíríà láàmú, ní àwọn mìíràn sọ pé èyí kọ́ ni ìgbà àkọ́kọ́ tí ààrẹ yóò yọ̀ ṣubú. Bẹ́ẹ̀ ni àwọn mìíràn sọ pé ọ̀rọ̀ Nàìjíríà ni Tinubu kó sọ́kàn tó bẹ́ẹ̀ tó fi gbéra gba Turkey lọ, àti pé ká sì yìn fún iṣẹ́ takuntakun tó ń ṣe kí Nàìjíríà lè ṣẹ́gun àwọn ìṣòro tó ń kojú. Iléeṣẹ́ ọlọ́pàá fi gbòòrò òfin gbé arákùnrin kan fẹ̀sùn ṣíṣèkọlù sí ìyá rẹ̀ nípínlẹ̀ Kano. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kano ti náwó gan arákùnrin kan ẹni ọdún 25 Ididiong James fẹ̀sùn ṣíṣèkọlù sí ìyá rẹ̀ àti fẹ̀sùn níní àwọn ohun ìjà ìbọn aláìbófinmu níkàáwọ́. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan tó jẹ́ gbéjáde síta nípasẹ̀ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà CSP Abdullahi Haruna Kiyawa, ní ìṣẹ̀lẹ̀ náà wáyé lọ́jọ́ 25 oṣù kínní ọdún 2026 dédé aago 7:30 alẹ́, nígbà tí àwọn agbófinró ọlọ́pàá láti àgọ́ ọlọ́pàá Pàṣíkàrà gba ìpè pàjáwìrì láti ilégbèé Pàṣíkàrà ní Kano.
nígbà tí àwọn agbófinró ọlọ́pàá gúnlẹ̀ ságbègbè náà àwọn ọlọ́pàá rí i pé James ti ṣe ìkọlù sí ìyá rẹ̀. Ẹ̀wẹ̀ afurasí náà ló ṣe bẹ́ẹ̀ na pápá bora ṣáájú kí àwọn agbófinró tó wá náwó gan lẹ́yìn ọ̀rẹyìn. Ìyá rẹ̀ ló padà yọ̀ǹda ìbọn tí wọ́n ti kí ọta sí nínú fún àwọn ọlọ́pàá, èyí tí ìyá náà ṣàwárí nínú àpò ọmọkùnrin rẹ̀. Ìyá náà sọ fún àwọn ọlọ́pàá pé òun kọ̀ láti dá ìbọn náà padà fún ọmọkùnrin òun tó jẹ́ ìgbésẹ̀ tó ṣokùnfà ìkọlù náà. Bákan náà ló ṣàkíyèsí pé ìwà àti ìṣesí ọmọkùnrin òun ti yí padà láti ìgbà tó ti àjọyọ̀ ọdún tuntun dé. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, afurasí náà jẹ́ títọpinpin tó sì jẹ́ nínáwó gan. Ó ti wà láhàámọ́ àgọ́ ọlọ́pàá nígbà tí ìwádìí ìfimúfínlẹ̀ sì ń tẹ̀síwájú. Ẹni tó gbóríyìn fún ìgboyà olùfarakásá, kọmíṣánná ọlọ́pàá CP Ibrahim Adamu Bakori gbóríyìn fún ìyá rẹ̀ fún bó ṣe tako ìwà pálapàla ìwà ipá ọmọkùnrin rẹ̀ àti fún fífọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn agbófinró. Kọmíṣánná ọlọ́pàá pàrọwà fún àwọn òbí àti alágbàtọ́ láti mójútó ìṣesí ìrìn ẹsẹ̀ àwọn ọmọ wọn kí wọ́n sì ta àjọ elétò ààbò lólobó bí wọ́n bá kẹ́fìn ìwà tàbí ohunkóhun tó bá mú ìfura dání. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kánò tún tẹ̀síwájú nípa ké sí àwọn olùgbé ìlú láti wà lójú lalákànfin sọ́rí kí wọ́n sì fi ìṣẹ̀lẹ̀ yòówù tó bá mú ìfura dání tó àgọ́ iléeṣẹ́ ọlọ́pàá tó bá súnmọ́ ìtòsí agbègbè wọn.